tó ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ti ń bọ̀ wá nílẹ̀ káàárọ̀ òjíire o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo òde àgbáyé pátápátá. Inú wa dùn, ọkàn wa balẹ̀, ojú òní tì wá, ire gbogbo adé á tó wa lọ́wọ́. A ò ní ṣubú ara, a ò ní ṣubú ẹ̀mí, a ò ní jẹni tán wá láburú. Àlọ àtàbọ̀ wa ò ní báyé nínú, ibi tán bá ti ń náwó a ò ní bá wọn nájú níbẹ̀. Mo wá fi àkókò yìí, ẹ má bínú àwọn ọ̀kadà tó bá wa tán lọ síbi kan tán ṣẹ̀ dé, àwọn náà wọlé. Mo fi àkókò yìí mo fi ń sọ fún wa ní gbogbo òde àgbáyé, tí wọ́n bá rí ẹni tó sọ pé rally Lagos State fún Oòduà Nation pé wọn ò ní ṣe, kí ẹlẹ́dàá ìyá àti bàbá olúwa ẹ̀ kó dúró tì kán má bàa ṣe lẹ́yìn ẹ̀. Títorí pé ẹnìkan kì í jẹ́ àwádé, Ọlọ́run lọba tí ń jẹ́ èmi ni. Ìlú Èkó tá ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, Ifá náà dá ní ilẹ̀ Ifẹ̀ tí wọ́n ní kán gbé wọ́n ní kán lọ rúbọ, ẹbọ tán ní kán lọ rú, ẹbọ tán ní kán lọ rú yìí òun ni wọ́n gbé tí wọ́n ń gbé lọ sí etí odò tán ní kán gbé lọ. Nígbà tán máa gbé dé etí òkun, níbẹ̀ ni àwo ti wá rì, nílẹ̀ ẹbẹ̀ fi ń jẹ́ ilẹ̀ Àwórì. Ilẹ̀ Àwórì yìí òun ni ìlú Èkó. Ìlú Èkó tá wá ń sọ yìí kò sí ẹ̀yà kankan nílẹ̀ káàárọ̀ òjíire àti ní gbogbo òde àgbáyé tí ò sí ní ìlú Èkó. Ifá ló tọ́nà ibẹ̀ láti ilẹ̀ Ifẹ̀. Torí ti bẹ́ẹ̀ tán bá wá rí èèyàn kan àbí èèyàn méjì tó bá sọ pé wọn ò ní ṣohunkóhun àbí wọn ò ní ṣe báyìí nílùú Èkó, kí Ọlọ́run Elédùmarè àtàwọn onílẹ̀ àti ajé olókun àti ẹlẹ́dàá ìyá àti bàbá tó ti ara wọn jáde kó tì í lẹ́yìn kílẹ̀ má bàa béèrè ẹ̀mí ẹ̀. Ẹ jẹ́ ká fi ètò sí i, torí ètò làgbàdo máa ń wọnú ilẹ̀. Tó bá wọlẹ̀ ní ẹyọ kan ṣoṣo tó bá fi máa bí ọmọ ẹ̀, á bí ọmọ, á tó, á fi aṣọ sí lára. Gbogbo wa pátá laṣọ àṣírí máa bò wá lára. Ṣé wá rí MC Olúọmọ, Koko Zaria pẹ̀lú Kúnlé Poli, ọmọ ìyá mi ni wọ́n. Mo gbé ní Èkó tá ń sọ yìí fún 20 ọdún tó lé. Mo gbé ní Èkó tá ń sọ yìí fún 20 ọdún tó lé. Lẹ́yìn ẹ̀ nínú Pélé Wúrà mo gbé ń bẹ̀, èmi náà ń pè ní Olúwo white lẹ́gbẹ̀ẹ́ Dejisco. Nígbà tí Àṣàkẹ́ assist kó wà láyé, káwo rere kó jẹ ní Mọ̀rẹ́ kí Mọ̀rẹ́ ó jẹ létí ọpọ́n, àwọn Ṣóbánà, àwọn Abìjà, bàbá Adayọ̀ Akíndélé Pétì ó mọ̀ mí. Ṣé ń gbàlàyé mi? Kò sí gbogbo àwọn èèyàn wa kankan lórí gbogbo àwọn ọmọ wa tó wà ń bẹ̀ tá àjọ mọ́ra wa. Bàbá Ismọ́ yẹn alájà ìyàwó ẹ̀ pupa, ìyẹn Àṣàkẹ́ Azeez ìyàwó ẹ̀ pupa tó jẹ́ ìyá Ismọ́, ó wà nù ìsàlẹ̀ Èkó. Ìyá alájà Àṣàkẹ́ ó wà nù ìsàlẹ̀ Èkó. Gbogbo àwọn ènìyàn tán bá ti ń gbọ́ bí mo ṣe ń sọ yìí, wọ́n ti mọ̀ pé olóyè ńlá Jacob Òrìṣàmìkà ẹ̀yin lójú Olódùmarè irúgbìn Ọlọ́run tí ò ṣe é fàtu, òun ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Eminence olórí Olúwo Ògbóni Èkìtì State, tí mo jẹ́ àró of Alágbà orílẹ̀ Agége, èmi ni mò ń sọ̀rọ̀. Mo léyè ọdún tí mo gbé nílùú Èkó 88 mo débẹ̀, 2010 ni mo padà sílùú bàbá mi gẹ́gẹ́ bí Ifá ṣe tọ́nà. Mo wá fi àkókò yìí mo wá fi rọ̀ wá, mo fi bẹ̀ wá. Ayé Pangroofu ní 80s nígbà tí Màdí tó jẹ́ president tó jẹ́ chairman Pangroof tán ti ná Jẹ̀bú Òde, mo wà ń bẹ̀. Àwọn Ọ́lì, àwọn Olódò Ọba, àwọn Kálíbòbò, àwọn Olúbọ̀sẹ̀, àwọn Alájì Kàdá, àwa ń bẹ̀. Nígbà tó Ṣòdì ń jẹ́ Oṣòdì Oko láyé àwọn Àjàgbé Bọ́m̀bọ́ì, àwa ń bẹ̀. Ọkọ̀ Fàlẹ́, àwa ń bẹ̀. Mo wá rọ̀ yín, mo wá bẹ̀ yín, gbogbo bí tí Ọlọ́run Elédùmarè bá ní ẹ̀dá kan máa dé láyé ló máa dé. Gbogbo àwọn Múfú Kàlẹ́ńjà, Draga lóṣòdì, mo mọ̀ wọ́n mọ̀ mí, àjọ ń jẹ àjọ ń mu. Mo wá fà ọkọ̀ yìí mo wá fi ń rọ̀ yín, mo bẹ̀ yín. Kò sí ohunkóhun MC Olúọmọ tí mo mọ̀ láti ìgbà ìwáṣẹ̀
tó máa ń wá sí àbàtì ní àkówọ̀njọ lọ́dọ̀ Bísí Ebony tá a jókòó tá a ṣeré kó tó di pé ó da nǹkan tó dà yìí mo mọ̀ ọ́ ìgbà tó tún da nǹkan tó dà yìí mo tún mọ̀ nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe kì í ṣe ẹni tó lè wúrò ìwà tẹ́ ń sọ yìí o ṣùgbọ́n mo àfọwọ́ kò ń sọ fún yín pé ní ìlú Èkó Ifá ló tọ́nà tó tọ ará Èkó dé ilẹ̀ Èkó tí Èkó fi ń jẹ́ Èkó tó fi jẹ́ pé ibẹ̀ gangan ni Ifá sọ yìí pé ó máa jẹ́ ibi tó máa fi àyè gba ilẹ̀ káàárọ̀ òjíire ní ìgbà ìwáṣẹ̀ tán bá wá ní pé kinní kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ èèyàn kan lòun á ṣe gbá èèyàn kan lòun á ṣàwo ó ní Ifá tó lódù Ifá tó bí Èkó tán fi ní kan lọ rú Ifá kan gbẹ́bọ lọ tí àwo fi rì tán fi ń pè ní ilẹ̀ Àwórì ilẹ̀ ò ní kánjú béèrè ẹ̀mí gbogbo wa o mo rọ̀ yín mo bẹ̀ yín ní ọ̀ǹdì tírì gbogbo wa lájọ máa wà ní ìlú Èkó aburú ò ní ṣe ẹnìkankan àní ṣubú ara a ò ní ṣubú ẹ̀mí a ò ní jẹni tán wá láburú ẹnìkankan ò ní sunkún lórí ẹ̀ wọn ò ní ṣọ̀fọ̀ lórí ẹnìkankan àtọmọ wa tó wà nílùú ọba àti àwọn tó wà nílé àtàwa fúnra wa tá a wà nílé wọn ò ní ṣọ̀fọ̀ lórí ẹnìkankan nù wa à á lọ láyọ̀ à á bọ̀ láyọ̀ àwọn tá a lọ bá ń bẹ̀ ayọ̀ àtàláfíà la máa bá wọn ayọ̀ àtàláfíà la máa fi wọ́n sílẹ̀ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wá dọ́wọ́ wú lẹ́yìn wípé òun ṣetán láti da ìrìn àjò tí a fẹ́ lọ ṣe ní ìlú Èkó rú fún ìjàngbara ilẹ̀ Yorùbá pé ó tó gẹ́ ẹni tí ebi ń pa pọ̀ jẹni tí òun tẹ́bi ó pa o ìwọ̀nba wa díẹ̀ lé bí ó pa o bó lè gélé lọ máa jẹun ọmọ mi á jẹun bí ó tún lè tẹ́lẹ̀ yìí máa tún jẹun ọmọ mi á jẹun ṣùgbọ́n ṣe wá ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wá ti wá ní pé òun á dọ́wọ́ wú lẹ́yìn pé òun á da ìrìn àjò òun rú àwọn onílẹ̀ káàárọ̀ òjíire máa béèrè ẹ̀mí Olúwa ẹ̀ gbogbo èsìjẹ́ tán sìn nílẹ̀ káàárọ̀ òjíire tán ń pè tó ń jẹ́ abéèrè ẹ̀mí Olúwa ẹ̀ omi arìnmọ̀sùn abéèrè ẹ̀mí Olúwa ẹ̀ ògúnláka ayé ọ̀sìn mọ́lẹ̀ koríkodò tí ń rí mìnìmìnì abéèrè ẹ̀mí Olúwa ẹ̀ èṣù láàlú ògiri òkú àjọgọ́lò ọkùnrin tẹ́kùn sókúta lóye ìṣẹ̀lẹ̀ bí ọtí jẹ́ta tọpa abéèrè ẹ̀mí Olúwa ẹ̀ àwọn ẹgbẹ́ mèrè wà abéèrè ẹ̀mí Olúwa ẹ̀ Ifá odò ẹ̀dẹ̀ òkèrè òfin ṣọgbọ́n ní ìlàrẹ́ ọ̀bá kúkúrò kejì abéèrè ẹ̀mí Olúwa ẹ̀ ṣe wá rí ọ̀sán yìí kìjìmù agogo ń ṣeré agbára abéèrè Olúwa ẹ̀ torí ìbà akọ́dá ìbà ṣẹ̀dá àṣèbà gbogbo àwọn nǹkan tán sìn nílẹ̀ káàárọ̀ òjíire àṣèbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọyẹ́rẹ́ alápọ̀rọ̀ aládàṣẹ́dàpẹ̀nu tí gbé níbi kàlùkàlù àṣèbà ẹ̀ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti lóhùn àdọ́wọ́ wú láì yànbọn sí láì ṣohunkóhun ilẹ̀ abéèrè ẹ̀mí ẹ̀ kó tó di ọjọ́ náà ìbá àjọba ìbá àjẹjòyè ìbá àjọga ọlọ́pàá ìbá àjọmọ ọlọ́pàá ìbá àjẹ sójà ìbá àjádájọ́ ìbá àjẹ gómìnà ìbá jẹ́ pírẹsidẹ́ǹtì ìbá jẹ́ nìkanni ló di àgbáyé tí ẹ̀jẹ̀ ń rìn nínú omi ara àti ẹ̀jẹ̀ ara ẹ̀ tó jẹ́ pé nígbà tán máa sorun ẹ̀ wọ́n sorun ẹ̀ ó di ọyún di ẹ̀jẹ̀ di bá ṣe ẹran nígbà tá ẹ̀jẹ̀ wá di bá ṣe ẹran bá ṣe ẹran wá do dídí ẹni omi ara wá sílẹ̀kùn fún ẹ̀jẹ̀ wá sílẹ̀kùn fọmọ tuntun wọ́n wá fi bí wá sílé ayé á jẹ́ kílẹ̀ kó béèrè ẹ̀mí Olúwa ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti ní pé pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà la máa fi ṣe ìrọ̀rùn àti àlàáfíà máa dé ba láyé kò ní fi dúdú wọ sàré lágbára ríkú lágbára àrìsà lágbára ọba jomi lágbára ọba jòkè lágbára ọba jẹlẹ lọ́la àgùdẹ ọ̀sán ló ń ṣílẹ̀kùn fọlọ́jọ́ òkú bírímù ló ń tì í àtọ̀sán àti òru wọn á parapọ̀ wọn á ṣílẹ̀kùn àlàáfíà fún ẹni tó bá ti fi àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjíire wọn á wá ṣílẹ̀kùn ilẹ̀ àwa lanu agbé ọ̀tá ilẹ̀ oòdùà nílẹ̀ káàárọ̀ òjíire agbèmí ìjọba ìjẹ́jòyè ìjádájọ́ ìjẹ́nikẹ́ni lóde àgbáyé tí ẹ̀jẹ̀ yín tó ń rìn nínú omi ara àtẹ̀jẹ̀ ara ẹ̀ tómi tẹ̀jẹ̀ rìn bẹ́ẹ̀ tómi rìn bẹ́ẹ̀ tí ṣan ara ẹ̀ ṣiṣẹ́ tí gbogbo nǹkan ara ẹ̀ ṣiṣẹ́ ilẹ̀ àwa béèrè ẹ̀mí ẹ̀ torí tọ́kọ bá ti lọ sóko tó bá ti padà wá á sùn sílẹ̀ gbaragada tàdá bá ti lọ sóko tó bá ti padà wá á sùn sílẹ̀ gbaragada òkú Olúwa ẹ̀ á wá ṣẹ̀sín á jẹlẹ́yà káàkiri òde àgbáyé bẹ́ẹ̀ ló máa rí o torí bẹ́ẹ̀ ni tó tolúwo tù bẹ́ẹ̀ tó lùgbọ̀nà ìdágbàsẹ́ ìlú dẹ̀gún bẹ́ẹ̀ lè wúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń ké màálù tó jẹ́ ya wọn bẹ́ẹ̀ ló ń ké kẹlẹ̀bẹ̀ ò lọ́wọ́ kẹlẹ̀bẹ̀ ò lẹ́sẹ̀ tímọ́tímọ́ ní mẹ́bàá ògiri gbogbo ilé ìta wílé ní àrọ̀ mọ́ o lágbára àwọn oṣó àkókò yìí lágbára àwọn àjẹ́ àkókò yìí lágbára àwọn abiyamọ tó ń bímọ lákòókò yìí lọ́wọ́lọ́wọ́ lágbára àwọn tó ń wọnú ilẹ̀ lákòókò yìí lọ́wọ́lọ́wọ́ lágbára àwọn àjẹ́ tó ń wà ní ìdí tó ń gbọ́hùn àdúrà ajakori lágbára àwọn jìnnà tó wà nínú afẹ́fẹ́ ajakori bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o gbogbo ilé ìta pátá àrọ̀ mọ́ o ajẹ́kórú bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ tó àbálẹ̀ èṣù ìtawílé ní àrọ̀ mọ́ orúkọ mi lẹ́ẹ̀kan sí olóyè gíga Jacob Òrìṣàmìkà ẹ̀yin lójú Olódùmarè irúgbìn Ọlọ́run tí ò ṣe é fàtu Eminence olórí olúwo Ògbóni Èkìtì State ó dìgbà kan náà.